Madam Funke Akinduro. Toyosi ni o, òun ló kó sí mi lẹ́nu Toyosi ni, kò bá ti dé ṣe tó lọ́jọ́ ẹ̀ ṣe fẹ́ ṣe. But anyway, wọ́n náà ẹbí fún bí Akinduro, former national provost marshal. Yóò kó àwọn èèyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà. Jàrà tó. Síónì ìlú ayọ̀, Jerúsálẹ́mù ìlú ògo. Áfíríkà tí ó tún ní ọ̀rọ̀ yẹ ọmọ gbàgbé gbogbo ìyà tí mo jẹ. Jerusalem tán, orí mi ìlú mi, ilé mi bí máa kú. Olawale ẹgbẹ́ fún ọ irú kí ni nǹkan tó ṣe ọ́ báyìí àwọn olóṣèlú ayé rẹ̀ tí o fi ọlọ́run lẹ́tọ̀ torí ẹ̀sán owó rẹ̀ tó kó owó rẹ̀ fún babaláwo kí ni nǹkan tó ń da ọ láàmú tó bẹ̀rẹ̀ sí wọ ẹgbẹ́ ìrìn káàkiri ṣé ọmọ kan náà tó bí náà ló sọ pé ó wọ ẹgbẹ́ ìrìn torí ṣé torí owó tó fẹ́ lè yẹ tó bí àwọn ènìyàn sí ọ̀rọ̀ ìgbésí ọ̀tọ̀ kúlẹ̀ náà ìyẹn náà ló fẹ́ wọ ẹgbẹ́ ìrìn sí ó fa ayé rẹ̀ sátani tí ò ní àwọn àfikàkà bó bá fọwọ́ ẹ̀rọ sátani ìyá ni wọ́n fi ń tẹ̀ nítorí pé àfọyín ló jọ fún ọ̀rọ̀ gbà lórí ìrìnsẹ̀ bó bá fi ayé rẹ̀ fún sí tó òfo nínú òfo asán nínú asán náà ló gbà wọ́ ìyá tó rí òfin kò ní ọjọ́ lọ́wọ́ àníkò ó sì lè ojú ẹni ṣiṣẹ́ nítorí pé oúnjẹ kò gbà ọ̀nà tó yẹ ẹni tó bá fún wa yẹ lẹ́yìn àwa ní ọjà bẹ́ẹ̀ ọ̀hún nílé gbogbo wa. So that we can fill the space. Ní ìsọ̀bíbà ní ìsọ̀ reserve spot yìí o. Àwọn tèmi kọ́mítì ẹ bá mi dá ìgbìmọ̀ jáde ẹ̀sọ́ fún ọkọ̀ tí mo sọ nìyẹn. Àwọn tó ń kọ́ match up pẹ̀lú from this line. Yes, àwọn tó wà lẹ́yìn kọ́ move kọ́ feel. Ẹ kàn feel àwọn spaces in ká lè bẹ̀rẹ̀. We look very scanty.
war. That's why we're here. War. It's not for fashion. We want to kickstart the program. Thank you. Executives, Fatuns films, so that we can know that we need coordination. And so live streaming is important that we represent ourselves well. I'm a very new world. I'm a beko. Anyone. As well. You see to yourself this one, you're coming in and out. Now we have the host of this way, please. Committee members, no clustering around. We just need you to be on the background. We have in our midst the first chairman, Tampan Lagos State, the first governor, Tampan Lagos State, presently National Director of Business and Organization, Tampan, Otumba Debo Alexander. Thank you, welcome you all. Thank you. Thanks for joining in. Thanks for the honor. Please let us rise for prayer. I do want to come out of Nigeria. We say, "Minimi la monsa wasi abusi samawati wa haina wala yaudu ibituma wa wagari yazim." I just say, "Bismillah mẹ́ta, kuliwa Allah mẹ́ta, gbogbo wa ta wà ń bí ẹni tí ò bá máa kó máa sàmí ládé ẹ̀kọ́lọ́ba àmúbá late Murphy Afolabi ẹ jẹ́ ká ké papọ̀ ẹjọ́. Bismillahirrahmanirrahim. Kuliwa Allah ahad, Allahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لقد جاءكم الى في gbogbo àwọn náà ọlọ́mọdé àríkú báyìí kò sí pé yòóní kú tabalẹ̀ yòóní kú àparọ́ fúnra wa ni. Ọlọ́run má jẹ́ kó tí ìyá báyìí lákàdíjọ́ kan wá sí òmìnira àbísíkà wá sí ìdánwàlẹ́ ìbáàdí tẹ̀lé àní tí ó lè mú mi náà ó fẹ́ràn yín fàyíntà wà láwọn pé ẹ̀jọ́ ọlọ́run láìláìlá àní ìta ọlọ́jọ́ tẹ̀lé wa wọlé ìbànújẹ́ tá ò fi sílé ọlọ́run má jẹ́ àbá lé bísímìláì iná àtẹ̀lé náà bísímìláì àmọ́ iná àtẹ̀lé náà kọ́kọ́ sọ̀rọ̀ kọ́sọ́ ìlọ̀bùká wọn ni àrínà sẹ́ni ẹ̀kọ́ ọ̀lọ́tọ̀ ẹ ṣe ni. Sọ̀rọ̀ aláàdọ̀ bí olùkàrí ẹ ṣe ọgbọ́n ni o.
pẹ̀lẹ́pẹ̀lẹ́. Please, the beginning, please. Thank you so much. You can sit down. Just give it to Murphy Afolabi. Ẹ̀dùnnú ẹ̀jẹ̀ kí inú yín dùn sí kóun náà wọ́n wọ́n dùnnú lẹ́yìn òkè kì í ṣe pé wọ́n sùn. A round of applause for him once again, please. Èmi Olawale Murphy ọmọ Afolabi. Bá mi dìmú bíbélì tèmi fi yé mi. Kọjá lórí àbáta bí ejò olómọ olókùnrin olóbìnrin ẹ̀jẹ̀ ká bá àtẹwọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i. Fún àkókò yìí mo fẹ́ fi àkókò yìí kí gbogbo òṣèré pátápátá tí wọ́n wà gbé àti now I'm gonna give it to them pé ẹ bá mi tọ́jú ẹ bá mi dìímú. So from him we are starting. What is your name please? Sulaimon Afolabi. Sulaimon Afolabi, ẹ bá mi bá àtẹwọ́. Taking some tests. Habib Afolabi. Habib ọmọ Afolabi, ẹ bá mi fún ní àtẹwọ́. Fatia Afolabi. Fatia Afolabi, ẹ bá mi bá àtẹwọ́ fún. Moyosore Afolabi. Moyosore Afolabi, ẹ bá fún ọ ní àtẹwọ́. Èyí tí ó dàbí pé a ní kí wọ́n wá síwájú a lè rí wọn lẹ́yìn ọ̀la àbí ní movie industry. Ohun tí èmi máa advice pé ká pọ́n wọn lé ká kẹ́ wọn the only thing tá a lè ṣe fún wọn ni pé ká máa ṣe kéde ká máa rí wọn fi lára wọn ká lè máa yẹ wọn sí. Ẹ bá fún wọn láti wọn bí wọ́n ṣe fẹ́ lọ jókòó. Gbogbo wa pátápátá la máa gbẹ̀yìn arúgbó wa àmì. Galuko, please wherever you are. Adekola Tijani ó wà lẹ́yìn níbà yìí. Ṣé wọ́n lè mú ni àkọ́kọ́ fi yẹn dúpẹ́ fọ́lọ́run náà. Nídàkejì náà a tún dúpẹ́ fún Ọlọ́run torí ó ní ewé òní jábọ́ lára kí kó wọn Ọlọ́run máa mọ̀ sí. Kò sí nǹkan tá a fẹ́ bọ́lọ́run ṣe wàláì. Gbogbo wa pátápátá la dágbádá kú. Ọlọ́run má jẹ́ kí a rí bóyá mọ́. Ọlọ́run má jẹ́ ká rí tẹ̀lé. Gbogbo àwọn tí kinní èyí tó ṣẹlẹ̀ sí especially ẹ̀yin ẹbí àtàrà mo kí yín ẹ kú ìfọmọnìyàn ṣe. Ọlọ́run ní jẹ́ ká rí ní tẹ̀lé torí olóògbé náà la ṣe wà níbà lọ́jọ́ tòní. Olóògbé ọ̀gbẹ́ni Murphy Afolabi. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù torí pé tá bá ní ká sọ̀rọ̀ jù wọ́n ní àròkàn ló mú ẹkún àsundàkẹ́ wáyé. Kọ́lọ́n kó bá wa ṣe mọ́ bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ wa nínú ọdún tá a wà lágbolé ẹnikẹ́ni. Kọ́lọ́n má jà rí ikú ọmọdé mọ́, kọ́lọ́n má jà kúkú ọ̀wọ̀wọ̀ mọ́. Torí ẹ̀ náà ni àṣewà ń bí ọ̀gbẹ́ni Murphy Afolabi. Bí ètò dẹ̀ ṣe ń lọ yìí á bẹ̀rẹ̀ lónìí lágbára lọ́wọ́ Ọlọ́run títí ìrọ̀lẹ́ ọ̀la a máa parí. But tòní a máa parí títí aago 9. Everybody àgbálẹ̀ ẹ̀ lọ́ta bá ti ṣe candle night tán. Tó bá di ọ̀la à bẹ̀rẹ̀ pẹ̀lú tàwa fà ní ibi tá a wà yìí náà ní aago 10 títí di nǹkan bí aago 4 ìrọ̀lẹ́. Everybody á lè máa lọlé. Èmi rò pé a ní much láti sọ for now kí ètò túbọ̀ tẹ̀síwájú. Ẹ ṣé gan. Lugulugu, please I need you to be here. Nobody should cross. Èyí gbé ẹ bá fún ọ ní àtàwọn ọmọ ṣe welcome address fún gbogbo ìjókòó yìí. Ikú dọ́rọ̀, ikú ṣe ká. It's Mr. D, the mixed monster. Oh, ready with love. Full of dreams that dawn. One moment you are here, the next you are gone. No one knows when that. Ẹ̀ṣẹ̀ kú àgbọ̀dìde ẹ̀kú àdúrótì lọ́rùn ní jẹ́ ká fi wé ilé ìsọ fún ẹnikẹ́ni.
ẹ ṣe púpọ̀ tí gbogbo wa dá. There's a pity pé mi ni wọ́n pè láti wá sọ lórí ọ̀rọ̀ báyìí lórí ṣùgbọ́n kò ṣe reject àfi kéèyàn ṣe. So if not, I am not in a position to do this kind of a thing. But ojú ọ̀dọ́ kì í ṣe lójú táyé lọ. So nípa bẹ́ẹ̀ ọlọ́run bá òun yẹ ká fi lóko báyìí sọ fún ẹnikẹ́ni ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ rán wọn lọ. Àwọn máa tó ti gbogbo. Round of applause for our DG. Ọ̀gbẹ́ni Murphy olóògbé. Bẹ́ẹ̀ni. Àwọn ni igbákejì ọ̀gá wa Ọláyà. Kọ́ndínétọ̀ wa. Bẹ́ẹ̀ni. Kọ́ndínétọ̀ tún yín dà. Ìwọ rèé. Kò sí bí. Ìwọ ti dé. Ẹjọ́ sáà. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ olóògbé Murphy Afolabi. Àwọn ni Fatuns Theatre Group or Fatuns Caucus. Am I right? Fatuns. Ṣé àwọn ẹgbẹ́ wọn fi wá bí bẹ̀ṣẹ̀? Èmi náà gbóhùn wọn. Wọ́n sì bí. Yorùbá wà bí. Fatuns. Fatuns. Àṣejèrè náà máa ṣe lágbára lọ́wọ́ náà. So I'm just here to say one or two about our boss. Torí pé Murphy Afolabi jẹ́ èèyàn tó jẹ́ wípé ṣẹ́gun ọ̀gá tó ń kọ́ wa gbogbo wa yìí we have products amongst us in the likes of ọmọ ọ̀gá wa like you know but they are always with Murphy Afolabi. We have Antinike, we have a lot of fantastic actors among us. So then only kankan tó yẹ pé ó jẹ́ nǹkan tó I will always give credit to Murphy because orúkọ Basirabadi àti mo ń jẹ́lẹ̀ ní tí gbogbo ayé fi wọ̀n mí báyìí ọlá ọlọ́run ọlá Murphy Afolabi ni tí Murphy Afolabi bá ṣe múfì Basirabadi àkòrí sẹ́ni tí ẹ máa mọ̀ Basirabadi àlẹ́ni you know for him to have had a lot of products that means pé wọ́n jẹ́ èèyàn gidi ni wọ́n dẹ̀ jẹ́ alálùbáríkà ọ̀gá wọ́n jẹ́ ẹni tó ń kóyàn jọ we will really miss him like ní ìtẹ̀mọ́ nítorí pé mi ò rí wọn tó bínú rí ṣé mọ̀ kò sẹ́ni tó máa rìn tí orí òní ní o but kò ní bá ẹ sọ̀rọ̀ tẹ́bá ti sọ̀rọ̀ yẹn sínú ló ti tán sí tẹ́bá ti lọ bẹ̀ wọ́n ọ̀gá mi má bì má lẹ̀ sórí o ṣe rádaràdà ló ṣe you know all those things tó ti ṣe he has impacted most of us and we are really proud of him so this one is it's just like a call up to everybody káṣá máa ṣe dáadáa so gbogbo ọmọ ẹgbẹ́ Fatuns ní àpapọ̀ we are saying thank you for coming and thank you for honouring our boss bó ṣe gbogbo èèyàn náà ló máa ní orí ọ̀fẹ́ báyìí but we thank you and we really appreciate you Fatuns 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 ẹgbẹ́ yóò dínkù o.